àwọn ajínigbé yìnbọn fún dẹ́rẹ́bà wọ́n sì jí èrò 6 gbé lọ ní Kogi. Àwọn ajínigbé ti jí ó mà kéré tán èèyàn 6 gbé lọ ní ìlú Ìjàgbé ní ìjọba ìbílẹ̀ Mopamuro ní ìpínlẹ̀ Kogi. Ìṣẹ̀lẹ̀ yìí ló mà wáyé ní òpópónà Ìjọwà sí Ìjàgbé. Ọkọ̀ bọ́ọ̀sì Toyota akérò kan ńlá mọ̀ gbọ́ pé ó máa ń kó èrò lọ tí àwọn oníṣẹ́ ibi yìí tí wọ́n sì yìnbọn mọ́ dẹ́rẹ́bà lẹ́yìn tí wọ́n dá ọkọ̀ náà dúró. Lẹ́yìn náà ni wọ́n máa darí àwọn èrò 6 tí wọ́n bá nínú ọkọ̀ náà wọnú igbó lọ. Ẹnìkan nínú àwọn olùgbé agbègbè tíṣẹ̀lẹ̀ náà ti wáyé ó máa ṣàlàyé fáwọn oníròyìn ìyẹn arákùnrin Olúbàṣírí Babátúndé ó sì sọ ohun tí ó mọ̀mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Olúbàṣírí sọ pé ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ní alẹ́ ọjọ́bọ̀ Thursday mọ́júmọ́ ọjọ́ ẹtì Friday ìyẹn ni wọ́n kọ́kọ́ jí ọkùnrin Fúlàní kan gbé lọ tí a ò sì tí ì gbọ́ nǹkan kan nípa rẹ̀. Àmọ́ ìgbà tó mọ̀ tún di ọwọ́ aago 3 ọ̀sán ọjọ́ ẹtì Friday ńlá mọ̀ tó gbọ́ pé wọ́n mọ̀ tún jí èèyàn 6 míì gbé lọ. Ọkọ̀ akérò kan ló máa ń bọ̀ láti ọ̀nà Kàbà lọ sí Ẹ̀gbẹ́. Wọ́n ní bí ó ṣe dé Ìjọwá sí Ìjàgbé ó ní àwọn atiláwí yìí ó ní wọ́n mọ̀ yọ jáde láti inú igbó. Bákan náà wọ́n ní wọ́n yìnbọn sínú afẹ́fẹ́ wọ́n dá ọkọ̀ náà dúró wọ́n ní wọ́n sì yìnbọn fún dẹ́rẹ́bà ọkọ̀ náà. Lẹ́yìn èyí ó ní wọ́n darí èrò 6 tí wọ́n bá nínú ọkọ̀ wọnú igbó lọ. Àwọn èrò yìí wọ́n jí ọkùnrin 5 àti obìnrin kan. Títí di àsìkò yìí a ò tí ì gbọ́ nǹkan kan nípa wọn. Olúbàṣírí Babátúndé ó mà tún sọ pé nígbà tí ọkọ̀ náà dé iwájú ilé ẹ̀kọ́ ìjọba kan tí wọ́n pa tì làwọn agbébọn náà jáde. Ó ṣàlàyé pé ilé ẹ̀kọ́ ọ̀hún ó ti wá di ẹrù jẹ̀jẹ̀ lágbègbè wa báyìí nítorí ibẹ̀ làwọn oníṣẹ́ ibi yìí ó ní wọ́n máa ń rí sá sí. Ìgbà míì gan wọ́n máa ń kó àwọn ohun èlò wọn àti àwọn tí wọ́n bá jí gbé síbẹ̀. Àárọ̀ ìjọba kí wọ́n tètè wá nǹkan ṣe lórí ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ pa tì í. Ó wá wòye pé ìgbìyànjú ìjọba kò mà tó lórí wíwá ojútùú sí ìpèníjà ètò ààbò. Bí ó ṣe sọ pé àwọn ìka ènìyàn yìí wọ́n máa ń pọ̀ sí lójoojúmọ́ wọ́n sì tún burú ju tàtẹ̀yìnwá lọ. Ìgbà míì wọ́n ó kàn déédéé yìnbọn pa àwọn èèyàn láì jí wọn gbé tí wọn ò sì tún ní béèrè owó ìtúsílẹ̀. Olúbàṣírí wá sọ pé pabambarì rẹ̀ lọ́wọ́ yìí ó mà ní wípé oko kaṣú ó ní wọ́n tún lọ báyìí láti jí àwọn àgbẹ̀ oníkaṣú gbé. Ó ní nítorí pé àsìkò kaṣú ni a wà yìí pé àwọn tó sì ń lọ ṣàkóró kaṣú ó ní wọ́n mà tún jí gbé o. Ó wá sọ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ó ní ìjínigbé máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ó ti di lemọ́lemọ́ báyìí ní agbègbè náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú Ọlọ́run Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o àmín.